ọ̀dà pọ̀ wàláì ọ̀dà pọ̀ ìkíní táwa balógun kọ́ ni wípé ọ̀pọ̀lọpọ̀ owó mi tá a máa dá bàbá kábíyèsí ẹ má yan balógun mi lára owó bẹ tá a nà ọ̀pọ̀lọpọ̀ owó tán ná fún mi kátà àfin sí kásìn kankan sí ìlú fi bí wá ìyí ìyá àwa balógun lẹ́nu pé ọba kan mọ̀jọ̀wọ́ kábíyèsí wa máa lọ wájú o tí ò béèrè owó pé nfẹ́ ṣe báyìí adéodò máa náwó fún wa kẹfà ń bẹ àní primary six láti primary five láti fi mí jẹ senior prefect tí wọn jẹ lọ́dún owó mẹ́fà fún ìwà mi láti máa gífù tíṣà ní good address good full respect láti wò pé pick mi pé mi ní jẹ senior prefect láti wẹ̀ karùn-ún láti mú sọ ọ̀sùn láti rí àlá wa rí àtakò mu láàrí tá a ti rìdé gbàgbọ́n níta yẹ mi ni mò ń kó búlọ̀kù tá a sí láàrin bí oṣù mẹ́rin kàkà tó parí ẹ̀ láì ṣiṣẹ́ kankan àwọn bíríkìlà táwọn ló ń gbà náà àwọn bíi bí ọba kú bàbá máa pàjọ sí Alhaji bí ọba kú bàbá kókó tó kú gbogbo ibikíbi inú olùkọ́ yìí inú ilé ibi tí n ti gún abẹ́rẹ́ pé ẹ̀jẹ̀ á tọ́jú ẹni kò sí. ọmọ yìí dáadáa. nígbà tí mo lọ kí kábíyèsí wa tó wà nílùfín. ok kábíyèsí tòní. òun mọ̀ mí wá sàwọ́ àwọn ọba wọn mi mo tọ́jú wọn lè máa nínú. gbogbo wọn bá ọmọ nígbò fún mi lẹ́gbẹ̀rún márùn-ún kó wà àdúrà rẹ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ ọmọ bẹ̀. ọmọ dìtà mi fún ní nǹkan. ṣùgbọ́n nínú tẹ̀síwájú tí. a kí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ̀dẹ̀ ń gbọ́ wá káàkiri àgbáláyé lórí ìkànnì yín ìkànnì wa Otasansan TV lórí ètò tá a pè ní Àgbàni gẹ́gẹ́ bí ẹ sì mọ̀ wípé ìjókòó àgbà ni la tún lè pe orúkọ ètò yìí níbi tá a ti mọ láǹfààní láti jókòó pẹ̀lú àwọn àgbàlagbà tí Ọlọ́run ti jẹ́ pé kán nírìírí nínú ayé láti lè bomu nínú omi ọgbọ́n wọn ṣe bẹ́yìn àgbà náà lè sọ wípé ibi tí àgbà tó bá jókòó sí ní tó bá ń rí ẹni bọ́mọ kékeré bá gòkè ìrókò ẹni ò lè rí ìrí náà ń pè bẹ́ẹ̀ ìdí rèé tá a fi máa ń gbéra láti tọ̀ àwọn àgbàlagbà lọ láti lè bomu nínú omi ọgbọ́n tí ọba Elédùmarè tó fún wọn kó lè máa jẹ́ bí ẹ̀kọ́ àti ìwúrí fún àwọn èwe tí wọ́n bá ń bọ̀ ní ojú ọ̀nà nígbà tí ìpèníjà wáyé òun náà ṣe korí ìpèníjà yẹn tán fi dá àyè tán wà lónìí àwọn kan tá a mọ̀ sí kíni tá a mọ̀ láǹfààní láti bí àwọn àgbà tá a bá jókòó pẹ̀lú wọn nìyẹn wọn ti wá wà ní ìlú Ìkòyí ni wọ́n pè bí tá a wà yìí ní agboolé kan tí wọ́n ń pè ní agboolé Alákejì nílùú Ìkòyí ta ni bàbá tí mo jókòó pẹ̀lú wọn kí ni ìrírí wọn ipò wo náà dì mú ní agboolé nílùú gan-an tí àti bí wọn àwọn ìrìn àjò wo náà ti rìn àwọn ìlú wo náà ti tọ̀ rí náà ti gbé rí àwọn ẹ̀kọ́ wo la kọ́ nínú àjò wọn fúnra wọn náà ni wọ́n bá ní ṣàlàyé ṣebẹ́yìn àgbàlẹ̀ sọ wípé ẹnu oníkàn láti gbọ́pọ̀n ẹnu ọlọ́fà láti gbọ́mọta ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ bàbá wa àlejò wa wọ́n bá ní kí ẹ̀yin ará ilé tí wọ́n sì bá ní dárúkọ wọn bàbá àkọjọ́ méjì sá Ọlọ́run tún jẹ́ kẹ́ ẹ tún fi àlàáfíà lò gbà ibi tẹ́ bá dé báyìí Ọlọ́run jẹ́ kẹ́ ẹ rí bànújẹ́ ń bẹ̀ gbogbo àwọn tó tara yín jáde ẹ tó tọwọ́ yín jáde tó tẹnu yín jáde wọn ò ní dìbàjẹ́ o ẹ ti rán àwọn ọmọ ń ṣe báyìí àbọ̀rẹ́ náà wàá jẹ́ fún yín lágbára àtìtọ́ lọ́run ẹ kú àlejò wa sà ẹ bá ní káwọn ará ilé kẹ́ sì bá ní dárúkọ yín. mo kí ẹ̀yin àlejò wa ẹ sà Ọ̀tàsánsán ẹ kú iṣẹ́ ìlú Ọlọ́run bá tọ́ran yín iṣẹ́ ẹ̀yìn iṣẹ́ náà jẹ́ o àmín 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 torí Ọlọ́run lọ́ràn yín èyí tẹ́ ẹ̀ ń ṣe yìí ẹ fi ń fún ìlú Ìkòyí ní okọ̀ dáadáa àti mọ́ni gbàgbé àti ìtẹ̀síwájú ti ìlú Ìkòyí èyí tẹ́ ń ṣe ẹ wà ní ṣiṣẹ́ o àmín 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 ẹ ní ṣiṣẹ́ o àmín o àmín. orúkọ tèmi ni
Wasiu Bello Fatai Bello tí mo jẹ́ balógun ilé alákejì láti bí 30 ọdún kí n tó wá di alága balógun gbogbo Ìkòyí. Wọ́n jẹ́ ìmáàmù ọ̀pọ̀nlé 5 ilé alákejì, ilé alápẹ, ilé asálú, ilé kọ́dọ̀ àti ilé mọ́láàsì. Ẹ̀yin lẹ jẹ́ máàmù fún wọn. Ìmáàmù láti ibi ibẹ̀. Àdúpẹ́ Ọlọ́run jẹ́ kẹ́ tún pọ̀ fún wa àmọ̀rí yín bá. Nínú ìfáàrà mi àwa bá yín lálejò láti mọ ìrírí yín ká lè kọ́gbọ́n nínú ìrírí ìgbésí ayé yín. Bó o la ṣe bí yín, báwo lẹ ṣe kékeré, àwọn iléèwé wo lẹ lọ? Wọ́n bí mi ní agboolé alákejì ní 1957. Wow. Mo ṣe ọmọ kékeré sínú ilé. Inú ilé náà ni? Inú ilé náà ni. Agbo àwòkú ni a wà táwọn gbé. Mo lọ sókú Old Nativity School Lásẹ̀gbà. Mọ̀ká 3 ń bẹ̀. Nígbà ìyá ìrìn gbé wa wá sí Mọ̀pá. Mo wá jáde 6 ní Mọ̀pá. St. Timothy School Mọ̀pá. Ibẹ̀ ni jáde 6 tí mo gba ìwé ẹ̀rí 1973. Ní lẹ́yìn ìgbà náà mo tún wá sí tá a jáde ìwé, mo gbìyànjú kí n lọ skul sí. Ọlọ́run bí mo ṣe wà, Ọlọ́run bùn mi lẹ́bùn òwe kò sí agbára fún òbí mi láti tọ́ mi. Mo bá lọ kọ́ iṣẹ́ alábẹ́rẹ́, iṣẹ́ òwò títà lọ́dọ̀ ẹ̀ tó ń pè ní iṣẹ́ wàhábì. Wọ́n á pò mọ́ kọ́nà bá ń fọ̀rọ̀ kí hàn lọ́gá mi. Wọ́n ti jọ́lọ́ ní pé. Ibẹ̀ ni mo sì ṣe freedom. Àpòmù Ìkó ọmọ Ìkòyí ni yín, so àtìkò ilẹ̀ tí ń lọ lápòmù. Ṣé lè rántí ọdún tí ẹ bẹ̀rẹ̀ iṣẹ́? Mo bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn 1975. Tẹ bẹ̀rẹ̀ kọ́ṣẹ́? Mo sì lò bí ọdún 2 lọ́dọ̀ ọ̀gá yín. Àti Ìkòyí ilẹ̀ tí ń fẹsẹ̀ rìn lọ sápòmù? Mo fẹsẹ̀ rìn lọ Òkèọlá, wọ́n á súnlé. Òkèọlá Àpòmù? Òkèọlá Àpòmù tí wọ́n á súnlé lérí Àkwárí. Ṣé àwọn òbí náà rò pé ibi tí agbára mọ níbi ẹ̀kọ́ òwéré o wà lọ́mọ kọ́ṣẹ́ o, àbẹ́yìn lẹ wò pé kí mo fẹ́ ṣe jẹ́nu ayé mi? Ní bàbá gbajúmọ̀ bàbá, ṣùgbọ́n agbára àmọ́ mi ò ká sanwó skul. Mo ní interest lórí ìwé. Ẹ ti sọ bẹ́ẹ̀. But kò ságbára. Ìyànà wa pè pé ọlọmọ kọsà àbẹ́ ọmọ lẹ́bí. Èmi mo sọ pé sá ti ń kọ́ rè. Adúpẹ́ fọlọ́run, alihamudulilayi. Gbogbo iṣẹ́ Ọlọ́run pè ní iṣẹ́ àlùbáríkà fún wa. Àti bí máa ń di ẹ̀tọ́ kọ́lé tí ṣe kan tí ṣe méjì. Àti bí ọmọ tá a fi ṣe ìtọ́jú ó ti ń lọ káà. A fẹ́ mọ èrè yín lẹ́nu ẹ̀kọ́ṣẹ́ torí tó jẹ́ ká ara ẹ̀kọ́ tá a wá kọ́ náà nìyẹn o. Tó lọ́pọ̀lọpọ̀ láyé sí tá a wà ní ìsọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìsìn wọn ò lọ ṣe ni wọn èé ronú pé kí lèmi gan fẹ́ ṣe inú ayé tí mo fẹ́ jẹ́. Ọ̀pọ̀lọpọ̀ òbí náà máa ń pé ọ̀hún tó mọ́mọ́ mi lọ gan kò tún ní dúró ń bẹ̀. Bó ni ìrìn àjò ẹ̀kọ́ṣẹ́ ṣe rí ńgbà náà? Sẹ́rí, mo dúpẹ́ lọ́dọ̀ ọ̀gá mi Fànílátù Ṣéhù Wahab. Ìmọ̀ tó mú mi ìmọ̀ ọmọ ìyá ni. Kódà gbogbo ìgbà ni mo máa ń ṣe àdúrà fún un torí pé n tí mo kọ́ ní ọ̀dọ̀ rẹ̀ gbogbo kò tí mo wà lónìí. Ọkọ mi ń ṣẹ́, ọkọ mi ń kéwù. Ọ̀dọ̀ rẹ̀ náà ni mo ti gbọ́wọ́ Ṣéhù. Wọ́n máa ń pè mí Ṣéhù. Ọ̀dọ̀ ọ̀gá mi ni mo ti gbà. Ó sì dáadáa fún mi púpọ̀. Bó tiẹ̀ jẹ́ sí pé Ọlọ́run bùn mi lẹ́bùn wípé èmi ìfẹ́ kọ́gá mi bínú sí mi. Ìwà amábìnú sí mi ni mo hù sí. Gbàràmọ̀ tí mo débi iṣẹ́, ọ̀gá mi máa ń ta oògùn, ó sì máa ń rẹ́ǹtì iṣẹ́ kòkó. A jọ lọ oko níjọ́ kan,
ní ìlú wọn à ń bàbá rẹ̀ lábàárò ní ayé pé ọ̀gá mi bá lọ fi oko kòkó hàn àwọn jábọ̀ fún ọ̀sán ọlọ́gá mi ní wọ́n ṣe ó ní oko máa ń la ẹ̀yìn ní ẹjẹ́ ìṣẹ́kù yìí mo bá san ń gbòdì níjọ́ kẹta ọ̀pọ̀ ọ̀nà kìíní ọ̀pọ̀ ọ̀nà kejì mo ti san gbogbo ẹ̀ ẹ bá bẹ̀rẹ̀ sí ṣàdúrà fún mi pé ó ní àlùbáríkà ó ní àlùbáríkà gbogbo àgbà tó ṣe fún mi níjọ́ náà lọ́hùn ọmọ mi. ẹgbà oníjààbò mọ́ra ní àbí. èmi lè mi sáfúnra mi o. láìbẹ̀ yìí sùnmọ̀ pé ẹ̀fẹ̀ kan fowó sáyà. wọ́n fowó san gẹ́gẹ́ bíi pé oko ṣiṣẹ́ mímì lára láti bí ọ̀pọ̀ṣẹ́ tí wọ́n á ronú owó tí wọ́n gbà wọ́n á ní kí wọ́n jẹ́ kí n san kan máa bọ̀ àdé àìsùnlé àwọn bá lọ ayé pé mo lọ ra búrẹ́dì mo ra gààrí bá san ògbẹ́ fún tó dé bá bẹ̀rẹ̀ ṣàgbà fún mi. tí mo wáyé kó ń bẹ̀ kò fara ní mí èmi náà sì hùwà wípé máa lọ lé yín onílà mọ̀ wá torí mi wá nítorí pé wà búkà tí mo. ẹ ṣé bàbá ẹ wá lọ́dún méjì ń bẹ nígbà tẹ́ wá parí ẹ̀kọ́ṣẹ́ kí ni ìtẹ̀síwájú nínú ìgbésí ayé. ìtẹ̀síwájú nínú ìgbésí ayé ni wípé mo jẹ́ sẹ́ pé nígbà náà ayé ọ̀làjú mo ra kẹ̀kẹ́ mo fi ń kiri oògùn mo ń gbìyàn lábẹ́rẹ́ gbogbo ibikíbi inú olùkọ́ yìí inú ilé ibi tí n ti gún abẹ́rẹ́ pé ẹ̀jẹ̀ á tọ́jú ẹni kò sí. ọmọ yìí dáadáa. nígbà tí mo lọ kí kábíyèsí wa tó wà nílùú fi. kábíyèsí tòní. òun mọ̀ mí wá sàwọn àwọn ọba wọn mi mo tọ́jú wọn lè máa nínú. gbogbo wọn bá ọmọ nígbà òfin mi lẹ́gbẹ̀rún márùn kó wà àdúrà rẹ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ ọmọ bẹ̀. ọmọ dìtà mi fún ní nǹkan. ṣùgbọ́n nínú tẹ̀síwájú tí àwa wà ní wípé gbogbo ìgbà náà wọ́n ní kí n máa ní nǹkan lé ìfẹ́ ilé sáwà lọ́kàn mi. ìfẹ́ ilé wà lọ́kàn yín. ó wà lọ́kàn mi títí tí mo fẹ́yàwó tí mo fi bímọ. ara wa dáadáa hàn ní àwọn bàbá inú ilé ní ìmọ̀gbọ́n péjọ lẹ́yìn pé mi ni wọ́n jẹ bàbá lọ́kàn. wá bẹ̀rẹ̀ sí ọ̀kẹ́ ra kẹ̀kẹ́ wá ń kiri òkú lọ sí oríko láti ta oògùn. masini ta oògùn àfikọ́lé àfisí gbogbo ẹ̀. nígbà náà lọ àwọn táǹtò ògùn yìí ajẹ́mẹ́rìndínlógún lákòmù wọ́n lọ bí igba ìlóyún ní ìsìn. mẹ́rìnlá ní gbogbo òkò yìí. ilé Oròkúnlé ni alága wa káàmá sì pàdé lọ́dọ̀. alága ológun. bàbá ní òkè. nígbà náà nígbà tẹ́yìn ń bẹ̀rẹ̀. bó o ní lílọ bíbọ̀ láti ilé lọ sórí kò nígbà náà bó o ní ìlú ṣe rí nígbà náà. àdúpẹ́ lónìí ní ìlú òrùbá yìí èmi máa pabiri lè rí báwọn. látàbírí désàlẹ̀ kò sí nǹkan kan. igbó. ẹ̀yà àmọ̀ pẹ̀lú lè rí báyìí àwọn gátà ń bẹ́ nígbà náà ilé máa ju alẹ́sẹ̀ ni nígbà bá kiri lóko tá a bá yẹ lóko agbọ́jú oko ilé ọ̀. okòláyé wà gbà náà. okòláyé wà gbà náà kọ okòláyé wà. torí tó jẹ́ máa béèrè yẹn. okun rẹ̀bẹ̀tẹ̀ ni tí o sùkúù tán ti pa èrò pọ̀ lóko ń gbà náà. ó kọ́ra tó jẹ́ kí n béèrè nínú àwọn ìwádìí tí mo ti ṣe fáwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bíi ti yín sà ọ̀pọ̀lọpọ̀ wọn ń jẹ́ kó yé mi pé ilé ìwé oko làwọn lọ. ilé ìwé oko lèmi náà ti jáde gbogbo àtàjẹ́ nǹkan ńláńlá lónìí nínú ìlú oko ló ti jáde láti jáde tó jẹ́ pé iye àwọn tá a jáde ń máa pa àwọn méjì iná mú bíi pass àwọn bíi méjì mẹ́rìndínlógún a pass la mú a pass. ó ń túmọ̀ sí pé ilé ẹ̀kọ́ dáńgbà náà. ilé ẹ̀kọ́ dáńgbà pátá tíṣà ìgbélé oko ni wọ́n ń gbé lọ́dọ̀ wa. tíṣà tó bá ti gbaṣẹ́ báyìí o. oko lójú Friday kí wọ́n tó lọ ní ọ̀sẹ̀. ó sọ bẹ́ẹ̀. ó di Friday ó tó lọ. sọ ayé wà lóko ń gbà náà. ayé wà lóko pọ̀. bàbá sẹ́ẹ̀lẹ̀ rántí ẹnu bíi méjì mẹ́ta tẹ́jọ sí kékeré tọ́nà ti dàgbà bí irun yín báyìí àtàwọn tó lọ tán ti jẹ́ pẹ́ lọ́hùn tàbá rí. ṣé nínú àtàjọ kàwé. tẹ́ẹ̀jọ kàwé lábà. bóyá bíi méjì àbí mẹ́ta. nínú àtàjọ kàwé Mukaila Lawan ọmọ ilé ọbọ ní owó. ó ní captain wa ń gbà jáde. Mukaila Lawan. àyíwá mi lọ́kọ́lé sí. èmi ni senior prefect. nígbà tí wà léwu. láti primary 5 ìwé kẹfà ń bẹ
a ní primary 6 láti primary 5 náà ti fi mí jẹ senior prefect tí wọn jẹ lọ́dún ohun mẹ́fà fún ìwà mi láti máa gífò tíṣà ní good address good full respect láti wò pé a pick mi pé mi ní jẹ senior prefect láti wí kàrún. Mukaila ilé ọba ńlẹ̀ owó làwọn ẹni tó tún jẹ́ pé àtúnjọ jáde à ń pè ní Apọ̀ obìnrin tí wọ́n Ọlánìkẹ́ Ọlápọ̀jù Adépọ̀jù obìnrin kan tí máa ṣe aago tí máa laago kiri tí máa wẹ̀ funfun báyìí ẹ máa pàdé ẹ dúdú kirikiri ọmọlé ọlọ́ta òní oníṣúná-gẹ̀ wá gbà náà ẹ prefect Ọlánìkẹ́ Adépọ̀jù. Àdúpẹ́ bàbá ṣé mọ̀ ní nínú gbèsè ayé náà ni tó bá jọkùnrin níníyàwó tó bá jóbìnrin nílọ́kọ bó ní ìrìn àjò níní ìyàwó ṣe rí bó lẹ ṣe pàdé ẹni tó lọ ń yàn mọ́ yín gẹ́gẹ́ bí ìyàwó kí ni àwọn ìgbésẹ̀ tẹ́ ṣe tẹ́ fi di tọkọtaya. Níbi mo ti ń kiri oògùn mo ti rí ìyàwó ọmọlé ọlọ́ọ̀dẹ Níkòyí Busratu Àdùnkẹ́ tó bí àfáà tí mo wí. Kódà níbi tí tọ́jẹ́ dé mo tún bẹ́ kejì mi tí mo lẹ́kọ̀ọ́ mo bá fẹ́ ìkejì rẹ̀ àwọn méjì ni mo fẹ́ lábàkan náà ó ń bẹ láyé. Tájọ́ rẹ̀ àbí? Tájọ́ rẹ̀ ìyàwó tèmi ti kú. Ọlọ́run fọ̀rọ̀ tẹ̀ wọ́n. Tí mo bá yàn pé ń bẹ à ń pè ní Mọ́líkátù tí mo bá ìkejì mi lẹ́kọ̀ọ́ fẹ́ èmi mo sọ fún un pé má fọ mi Èkó. Ilé ni o ti wá fẹ́yàwó. Tí n bá ti fẹ́yàwó mi ní náírà 5 ń fún ìkejì rẹ̀ náírà 5 n bá fún ní náírà 10 náírà 5 sí nìyí ń gbà náà. Owó ńlá ní gbà náà. Wọ́n sọ pé ṣéwù yọ fẹ́yàwó méjì papọ̀ oníkejì ọlọ́sìn ìpín méjèèjì ní àgbàríkà. Àdúpẹ́. Nígbà yẹn bó ni níyà ìgbìmọ̀ tẹnumọ́ bó ni níyàwó ṣe rí torí láyé ìsìn ẹlòmíín lè pé ìdílé mi lè pé yá màálù 3 àmàlà báfù 10 kíní kan ogún kíní kan ìgbàsígbà ìyàwó náà ni tó ń fẹ́ gbà rẹ̀ bó ni ètò ìdáná nígbà yẹn. Bí mo ṣe ìdáná àwọn àna mi wọn ò fi ọmọ wọn ò fi gbígbà pé wọ́n fi ṣe sàrà fún mi. Torí wípé Aláàjì Bùhámínù okùn ọlá tí ń bẹ ní ìsìnkú ìpè ọjọ́ ọlọ́rọ̀ àná mi ní bàbá Mutiu Ibrahima ẹni tó sì jẹ́ yasú náà kò yìí ilé ọlọ́dẹ lọ́wọ́ ń gbà náà bí ó ṣe rí ọmọ rí ìyàwó mi tó mi wálé ọlọ́dẹ làájú rí ní ṣéètì ọ̀fẹ́ rẹ̀ ó ìyàwó mi bá sì gbà ó sì pé wọ́n gbà náà yà fún ọgbà ṣe ọlọ́sà sí Ọlọ́run ṣe ń rọrùn. Àdúpẹ́ Ọlọ́run fọ̀rùn kẹ́ wọn ìtàn fi sílé ò ní bàjẹ́. Nínú gbàtẹ́ ń ṣàlàyé bẹ́ẹ̀ sì jẹ́ ẹlẹ́yìn ni balógun ilé Alákejì nílùú Ìkòyí ẹ̀yin tó ní alága balógun nílùú Ìkòyí kí a tó lọ sí alága balógun bó ni ìrìn àjò balógun ṣe jẹ́ balógun kìlò lẹ́yìn dálù ń ṣèlú eégún ní gbowó òde Òṣogbo gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe máa tó bí ìwé sá bó ni ìlànà yíyan balógun nílé tiyín báwo ló ṣe jẹ́ tó fi lápẹ́ yìí náà wá. Ìlànà balógun nílé wa ni wípé inú ilé wa yìí igun 4 ni wá. Igun àkọ́kọ́ wọ́n ti jẹ balógun bẹ́ẹ̀. Igun ẹ̀kejì wọ́n jẹ balógun. Igun ẹ̀kẹta ni bàbá fortress márùn mákàndọ́lá tó wà sí àtàyè sí. Ní àbáyẹ láti ìgbà tí àbáyẹ ti wà òkèlè bá ti mú mi bí ọmọ ibi pé tó bá tì wọn a máa náà mi lọ sí ìpàdé balógun tí ń lọ ṣojú wọn tẹ́mi ò mọ̀ pé ó ń sùn wá kan mi àkànlé bí mo ṣe pàgbà dé èmi sí gbà náà bàbá yẹn wá fẹ́ràn mi nígbà rí pé bàbá yẹn wá kú ní ìgbàgbà tí ará ilé tí wọ́n gbèrò gbogbo àwọn àdójúkọ mi nínú ilé tí ń pe igun kan rè igun tó yẹ pé tí nǹkan kan bá ti dé bágun kan
nígbà pẹ̀lú mi lódì sí ẹ dìde ń dìde bó jẹ́ dáadáa bó jẹ́ líle sẹ́kù méjèèjì ni máa wọlé bẹ́ẹ̀ nínú gbèsè ayé bẹ́ẹ̀ ni. ń dìde sí tọ́lọ̀ ó sì gbogbo ẹ̀ ọ̀dà àgbààgbà tí wọ́n wá dìde bàbá mi kan ni wọ́n kọ́ yàn à ń pè ní Olúwọlé tó jábòrò bàbá tèmi nígbà yẹn wọn bàbá yẹn wá ní àwọn ti dàgbà o ọmọ mi ni wọ́n yàn ọmọ ẹgbọ́ agángánsẹ̀ tó ní ẹgbọ́n nǹkan bá ṣẹlẹ̀ lé boko àgbàkúnlé òní ọwọ́ akó tí ọwọ́ aṣọ bí nǹkan kan ṣẹlẹ̀ nílé àná ẹnìkan yóò dìde yóò lọ ti wúsin ọkọ ìyàwó tó dé tí ó ti gbẹ́lẹ̀ ọmọ yìí ni mo fún èmi ní mọ̀yàn lórí pé kókó tó bí bàbá tó ló bí bàbá ẹ̀ òun náà ló ń jẹun bàbá yẹn ní bá pè mí kì í ṣe pé mo dùn ó lọ́kàn màmá pè mí ní ìwọ ló tọ́ sí. mo ní mo yarí nígbà mo yarí mo ní mo ṣe bàbá yẹn tó wá pè mí sínú ilé rẹ̀ ni mo fọ́ ní nǹkan lórí Balógun yìí ọjọ́ ọ̀la rẹ̀ ọ̀dà ó sì rí bẹ́ẹ̀ orí bẹ́ẹ̀ o orí bẹ́ẹ̀ orí bẹ́ẹ̀ ọdún wo ni ẹ di Balógun ilé Alákejì? ó ń lọ bí ọgbọ̀n ọdún báyìí. ọdún sẹ́yìn lẹ́tí wà ń bẹ́ẹ̀. alága tí mo bá ń gbà mú jẹ Balógun ni bàbá Balógun tó bí bàbá Sayọ̀ tó jẹ Balógun gbèsè bàbá wọn létí mi níwà lálága Balógun gbà náà ńgbà kó ń bẹ abọ́ tí bàbá ń kú èmi ni ọmọ èké àwọn èmi ni gbogbo bàbá àgbàgbà èmi bá náà Balógun èmi ni wọ́n bá fún wa ní nǹkan láyé Ṣàgàrí ká máa gbéra ìṣubú nǹkan fún wa ìkọ̀ọ̀kan náà máa sí ní gbé tí kálukú lọ́nà ilé wọn nígbà pọ̀ ní tí bàbá ń kú abọ́ sí ilé Fọlámi ilé Olúkọ̀tún níbi fíìdì Olúkọ̀tún bàbá tó ń pèlè ní Fọlámi lájẹ Balógun nígbà tí wọ́n ká pọ̀ ilé Fọlámi abọ́ sí ilé bàbá wa Sàláwù Káyìdé ilé àsálò kìlọ̀ bàbá sọ́jà àná di alága Balógun nígbà wọn kó ń bẹ̀rù àwa bọ́ sí ilé bàbá Tùjàní ẹ̀gbọ́n Sọ̀lá Bello bàbá ní lábàbà ọmọ wọn ọkùnrin tí ti mọ́tò yìí ti jẹ́ oṣù olólò bàbá olólò ó lè mí jẹ gbákejì ẹ̀ nígbà bá yẹ wá kó bàbá ní èmi ò tiẹ̀ sí ilé lọ́dún tí bàbá yẹ kó ọ ń lọ sí Láfàájì torí mi lè má lọ istima àwọn tí mo ra istima báyìí mo lọ mo ti lọ jáde gbogbo tó bá jẹ mẹ́sìn ẹ fi ṣeré ó léwu ẹ̀ léwu torí pé àlè àmánù Ọlọ́run ìfọ̀kànbalẹ̀ Ọlọ́run kò sí ibi owó kò sí ibi ilé díẹ̀ sí lọ́wọ́ ìdínú tí mo mẹ́sìn ní kókó ní nọ́mbà 1 níwájú mi mo tá a pa àjẹ́ ìná ibi ṣùnà tàbí nìyá ni lọ́sọ̀ọ́lé ayé ni bí ẹ̀sìn ní ìfọ̀kànbalẹ̀ wà láàánú wà ní ìyọ́nú wà lórí wà háìrùn lórí ńlá wà. nígbà báyẹn wá ní bá pè mí lójú ọ̀nà adé akórọ̀fà afẹ́bọ́ sí Sàárẹ̀ mo bá gbórí kọ́ọ̀lù Kọ́lá alẹ́ Olúkọ̀tún Kọ́lá tẹ́ ẹ̀ṣọ́ ń ta Kọ́lá lò ó ní gbákejì alága ti kú o mo ní mo ti wà ní àjò mo ló sì dìjọ́ 5 tó dé onítẹ̀wà tí bẹ ó ní ẹ padà mo ní pásì mi mo kún kọ́ mo lọ sí tọ́lọ́ ẹ̀ ní mo padà pásì mi mo kún kọ́ tí mo ti san bí ẹgbẹ̀rún 15 owó oúnjẹ àti owó ọkọ̀ àlọ́ àbọ̀ rárá o ẹ máa ṣe lédè mi ẹmí yòówó báyìí ẹ máa fẹ́ ṣàdúrà ẹ fún ọ lówó báyìí ẹ ṣe tó báyìí ẹ ṣe tó báyìí ẹ lọ́dọ̀ tẹ́sọ́rọ̀ àmì ẹ lọ gbúrò. ṣé nígbà tí ètò ẹ̀jẹ̀ akọ́ béèrè pé ìlànà wo ni wọ́n fi yan alága Balógun ṣé ọlọ́dún ni ṣé títí láéláé ni gbóná ṣe yàn. ìlànà alága Balógun ìlànà wo náà máa ń gbà. ìlú wa ó yàtọ̀ lóru mi ìlànà tí a tán lè bí mi bẹnu Balógun báyìí lò bá a bá ṣe dé sí la fi yan Balógun àmọ́ sún ni ẹ lè pìtàn Balógun bí mi bẹ̀rù sí àtàwọn bá àgbààgbà wọn níṣẹ́ mi di ayé tí mo di Balógun láti jẹ Balógun mẹ́rin lé mi ẹlòmíì di baálé ẹlòmíì wáàfin ẹlòmíì kú táwọn àká Balógun mẹ́rin tá a ti gbọ́ ló gbà.
ok èmi sún débẹ̀ ni kì í ṣe pé bóyá wọ́n pìkì mi pé ọkàn mi ìyẹn tá a bá ti ń sún ẹni tí gbàkejì mi ní ìsìn àgbà ó lè di ọlọ́jọ́ tọ́lọ́ bá sì pè ń ṣáájú torí pé tọ́lọ́ ò lè ṣe òní ọjà alága. ok ẹ bá ti jẹ igbákejì ní ọ̀padà jálága balógun nígbà tó bá yá tásìkò bá tó. gbákejì mi ẹ bá ti ń jókòó ẹ bá ti rága kankan fún ìgbó fún jókòó abala fún àbí márùn báyìí àwọn executive mi o. ẹ̀yin náà ní àwọn executive. mo ní gbìmọ̀. ẹ̀yin náà ní gbìmọ̀. alága balógun gbogbo mọ iye tẹ́mi lábẹ́ mi ni èèyàn bí 100 bẹ lábẹ́ mi. wà ẹ̀yin náà ní gbìmọ̀. a ní gbìmọ̀. so ní ó jẹ́ kí fanfọ̀ mọ́ wáyé. kó sí fanfa o àìdó o. ẹ ṣé bàbá ẹ pẹ́ fún wa ọlọ́jà kẹ́mi yógún náà láàfin ara ìdùnnú náà ló ń jẹ àgbà ẹ ní fíbànújẹ́ ló gbà agbára Ọlọ́run. balógun ẹ ló ti pé 30 ọdún tẹ́ ti wà ní balógun gbọ̀n balógun ọba mélòó lẹ ti bá lò gbà. ọba èmi àkókò tí Bántálẹ̀ jẹ ọba ní mo di balógun mo ti bá Bántálẹ̀ lò gbà. òkè bá wọn lórí ìtẹ́ni. lórí ìtẹ́ni mo bá Bántálẹ̀. ok. ọba kejì rẹ̀. ọba kejì rẹ̀ nítorí jẹ́ kí n béèrè ẹ. ó tiẹ̀ jẹ́ ṣé pé kí Bántálẹ̀ ó tó jẹ ni mo ti máa bá balógun tí a lọ ìpàdé ṣùgbọ́n nígbà mo di balógun kò tí ì di ọgbọ̀n ọdún lọ. a fẹ́ mọ àsìkò bàbá wa kábíyèsí àná ọba Bámitálẹ̀ Oyètúnjí Ọ̀túnlá bóò ni àsìkò wọn ṣe rí gẹ́gẹ́ bí kábíyèsí orí adé nílùú Èkó yìí ẹ̀yin gẹ́gẹ́ bí balógun agboolé ilé alákejì bóò ni àsìkò bàbá ṣe rí. àkó bàbá kábíyèsí Bántálẹ̀ àkó kábíyèsí dáa yára púpọ̀ àwọn nǹkan tí ó jẹ́ àsìkò wọn tó ṣe pé ọdún ànígbàgbé nílùú Èkó. Number 1 ìrọ̀rùn tí wọ́n dé orí oyè nta kọ́kọ́ sí ní bádé adjournment láti mú sọ Ọ̀ṣun láti rí ààlà wa rí àtakòmù láàrí tá a ti rìdé gbàgbọ́n níta yẹ mi ni mò ń kó búlọ̀ọ̀kù tá a sí láàrin bí oṣù 4 ká tó parí ẹ̀ láì ṣiṣẹ́ kankan àwọn bíríkìlà táwọn ló ń gbà náà àwọn bíi bí ọba kú bàbá máa pàjọ sí Alhaji bí ọba kú bàbá kókó tó kú tọ́ba lójú bàbá àwọn bíríkìlà àgbà náà ni àkọ́kọ́ táyì tí bàbá wa àkọ́kọ́ bí ìtàkọ́ sí i. ẹlẹ́ẹ̀kejì àkó kábíyèsí wa èmi náà ni wọ́n ránṣẹ́ sí mo kó àwọn balógun lọ sí express ẹni ká lọ sán ọjà Nàìjíríà àbálòmù tá a lọ sán tá a bó tá a sí gbogbo ẹ̀ ọ̀nà ti dọjà yìí láàpọ̀ àbáwá Bántálẹ̀ ní a ní Ìdògbò wọ́ọ̀dù 4 ní atẹ́lẹ̀ nílùú Èkó yìí la ní Ìdògbò wọ́ọ̀dù ní wọ́ọ̀dù ẹ̀ jẹ́ 6 ní wọ́ọ̀dù ẹ̀ jẹ́ 5 àjọ ń jà sí àtakòmù àjọjàgbà fẹ́ gbà ṣọ̀kan nípa fẹ́ gba ìṣọ̀kan ní bá fún wọ́ọ̀dù méjì aráàlú ìyá mi ní bá jókòó lé méjì wọn náà dúró àlọ ní bá fún kan bẹ́ẹ̀ àwọn náà bá rìnrìn àjò wọn náà tẹ́sí bàbá ìṣọ̀lá bílù bàbá náà ń ṣe ní bá fún náà ní wọ́ọ̀dù kan sí ìta náà bá ìjẹ 5 àkó bàbá wa Bántálẹ̀ náà ni àkó bàbá Bántálẹ̀ èmi náà rí tí wọ́n ránṣẹ́ sí wọ́n pé àpò ààfin tí mo kún àbálògùn náà tá a lọ sán gbogbo ààfin tá a lọ sán gbogbo ààfin tá a kọ́ ààfin sí ọkùnrin aráàdà tó ní sọ́ọ̀mù ìdìbò àpè ó lóun ọgbà kankan ó lóun jọ ń da gbogbo ẹ̀ fún wa ara ilé ọlọ́ọ̀dẹ àná ní abala àṣàlẹ̀ ní kọmíṣánná àtòkù kọ́lé sí àti bí a kọ́ sẹkítírìàtì ara ilé ọlọ́ọ̀dẹ ní
díẹ̀ bẹ́ẹ̀. kò sí nǹkan tí mi mo ní ipa níbẹ̀. bẹ́ẹ̀. nígbà tó yá kábíyèsí wọn tán pè wá mọ̀ ní wọ́n fẹ́ fún wa ní ọ̀nà èmi náà ni mo kó àwọn balógun lọ tá a dán ọ̀nà láti sọ́ọ̀bù tuntun látọ̀ lọ gbé dá ilé Akínlẹ̀yẹ ọ̀nà tí ó á di pé wàá fẹ̀ ká tó lé lọ́mẹ̀ọ́ àwọn tá a kọ́ lọ láàrin àdánakọ́ ìsàn lọ ọdún katapila wá ṣiṣẹ́ kárẹ́gbó tó bá ní ṣe ọ̀nà rẹ̀. ọ̀nà Awúyáyà kò sí kankan gbọ́dọ̀ ìdàgbàsókè lè máa ń kópa. mo ń kópa ìlú ọmọ kékeré inú àbálòpọ̀ wọ́n rí mi pè láàrin tí mo kópa àpò àbá bá ń tẹ́lẹ̀ ọwọ́ tí bàbá bá ń kábíyèsí bá ń tẹ́lẹ̀ kọ́nà bá ní kẹ́ wọn ọwọ́ tí wọ́n sì fi mú àbá balógun ọwọ́ kẹ́ni ọ̀rọ̀ wa ìṣú wọn tí wọ́n ní ìṣú wa wọ́n bá ti pè á bí afẹ́rù àfọwọ́ báyìí nípa àbálòpọ̀ láàṣọ fún nípa ọ̀kan afẹ́rù báyìí nílùú àwa ní ìrànṣẹ́ ilé ìrànṣẹ́ ẹ̀mí ó yẹ wá ìṣó yóò ń lẹ̀kẹ̀ àdúgbò oṣù kí ìbá ṣe bólóṣèlú bá rántí tó bá ṣàánú wa à ń gba alẹ́yẹ wà ń bẹ̀ ó ń fa alẹ́gbẹ̀rún méjì ń gbọ́ wà ní alága àǹfààlága ní fọtọ́ngbọ̀yá akásílẹ̀ bẹ́ẹ̀ mo ò fún wa mọ́ ṣùgbọ́n yìí bẹ́nu ẹgbẹ́ balógun àrùn táyé bá sì jẹ nǹkan rẹ̀ ń dá sí ní kò bàjẹ́. ẹ máa jẹ balógun nǹkan rẹ̀ ń dá sí ni torí pé ó ṣèlú ni ẹtí bá sì ṣèlú lónìí fílẹ̀. o. àdúpẹ́ ọlọ́jẹ̀ pẹ́ fún wa bàbá kò sí awáyé má kó ọ̀run mọ́ kan ju gbogbo àlá ń bọ̀ nígbà tí bàbá wa kábíyèsí tí ọlọ́run pé àsìkò tó tí wọ́n gbéṣẹ́ tí kábíyèsí wa tòní kábíyèsí ọba Taofik Iyèọlá Mọ̀rẹ́nigbádé Àkàndé Oyèbádé àkọ́kọ́ Olúkòyí ti Ìlúkòyí kábíyèsí o tí wọ́n á débẹ̀ lára tó bí ètò yìí tàbí ìpákọ́dọ̀ yín ò ní pé nínú oṣù tá a wà yìí òun náà ní kábíyèsí Olúkòyí tòní òun ló pé ọdún mẹ́ta tí wọ́n gorí àlééfà ìtẹ́ bàbá wọn kọ́nà jẹ́ ká pẹ́ mbẹ̀ kí wọ́n fi àlàáfíà la lò gbà bóò ní ìrìnàjò ọdún mẹ́ta bàbá bó ló ṣe rí bó ojú wo lẹ́yìn fi wo ìrìnàjò ọdún mẹ́ta yẹn kí ni àwọn nǹkan tẹ́ lè sọ nípa wọn. ìrìnàjò ọdún mẹ́ta bàbá wa Taofik Mọ̀rẹ́nigbádé Iyèọlá ọ̀dà pọ̀ wàláhì ọ̀dà pọ̀ ìkíní táwa balógun kọ́ ni wípé ọ̀pọ̀lọpọ̀ owó mi tá a máa dá bàbá kábíyèsí ẹ má yan balógun mi lára owó bẹ tá a nà ọ̀pọ̀lọpọ̀ owó tán ná fún yìí kátà àfin sí kásì kankan tí mo fi bí wá ìyí ìyá àwa balógun lẹ́nu pé ọba kan mọ̀jọ̀wọ́ kábíyèsí wa máa lọ wájú o tí ò béèrè owó pé nfẹ́ ṣe báyìí àìdíòdò máa náwó fún wa tí ìbá sẹnu ọjọ́ mẹ́ta yìí tá a ṣe oní civil defence tí wọ́n gbowó fáwọn balógun wọn ò sì kábíyèsí wọn ò sì kí ṣe pé ákàmàmá sọ láàfin bàbá tí ò ní aláàyè bàbá tí ẹ̀ bu gbọ́gbọ́gbọ́n ẹgbẹ̀rún àgbọ̀dọ̀ má yà á sọ owó yẹn bá sì kù pé kí àwọn òtí ẹ̀ báwọn náà kọ̀ pàmbẹ́ àkókò bá bẹ́ yìí ó tún wá peléke àkó wọn dáa pọ̀ bàbá wa tò ní àkó rẹ̀ dáa pọ̀ kọ́nà má jẹ́ ọyọ̀ ó tùlù láà o wàláhì ó tùlù láà o kàmọ́ bíbí wọn wà ń ìfẹ́ ẹ̀kọ́ kíkọ́ ọmọ ọ̀gá ní bẹ̀rẹ̀ ọkàn wọn ọ̀kà gbélé ni wọ́n ń gbélé ẹ̀mí wọn wà lé o. ẹ sí bàbá ọlọ́jẹ̀ kẹ́ pẹ́ fún wa ẹ lè fi àìsàn ló gbà ọbẹ̀ Elédùmarè yóò lọ rẹ̀ mí sà nínú ìrìn àjò tí ẹ sọ fún wa ẹlẹ́yìn ni ìmáàmù mọ́sálásí tó pa agboolé bíi márùn papọ̀ bóò ni ìrìn àjò ìmáàmù ṣe jẹ́ bàbá bẹ́ẹ̀ ni kí ni ìtàn tó bí dúpẹ́. ìmáàmù tí mo jẹ adúpẹ́ àwọn náà lọ lé kéwù ẹtí àbàkẹ́ ó lè jẹ ìmáàmù.
asakita tàbí àti ẹ̀kẹ́gbẹ́ akálùkọ́ àná. Al-Qur'ani náà sì ni. ọ̀gá akọ́sì nù bẹ́ẹ̀ ni. Al-Qur'ani azim, Al-Qur'ani majid, Al-Qur'ani sifaa lil mu'minina. ọ̀gá akéwù tí àlùkù lè yẹn Al-Qur'ani lórí pé Al-Qur'ani ló ń sọ kalẹ̀ fún àná Muhammad Sallallahu alaihi wasallam. pé mo fún ọ o ẹ ń bá gbà pé tí mo fún ọ yìí yóò mọ̀ gbádùn ẹ ń bá sí ikọ̀ tí ẹ ń bá kọ̀ fún ànábì yìí yóò mọ̀ rí. nígbà tí mo wà ní ọ̀dọ̀ tí mo ń kọ́ iṣẹ́ ogun a máa ń lọ sí wòsífà àwọn tá a máa ṣe wúrìdì tá a máa ń ṣe wúrìdì tá a máa ń pariwo ọlọ́run mọ́sálásí. nígbà náà ni a máa ń lọ ọ̀dọ̀ bàbá wa Ṣéhù Akíntayọ̀ lápò mọ̀ bàbá Túndé bàbá Málíkì. bàbá wọn ìyá tó bí bàbá Ṣéhù inú ilé wa ń bí láti bí ìyá tó bí ajá náà sì tó bí Ṣéhù inú ilé alákejì tá a ti bí wọn rè. mo wá lọ ọ̀dọ̀ bàbá Ṣéhù gbà náà bàbá Ṣéhù ń gbà pé ọmọ àwọn ní àná mi ló bí ọmọ. ní àbúrò wọn tá à ń pè ní àbá yìí sá àní wọn wà ń kọ́ mi ní ìmáàmù tó jẹ́ ìmáàmù tọ́mọ wọn jẹ́ ìmáàmù nípò ilé ọmọ ilé ń lè wo àbúrò ìmáàmù awárù tó kú ọmọ ẹgbẹ́ bàbá rẹ̀ ní kọ́ mi ní kéwù bàbá rẹ̀ ọkọ mi ọ̀gá mi ọkọ mi tí mo parí kọ́ nígbà náà mo sì lọ ní kéwù. nígbà tí mo sì darí délé mo jẹ́ sí pé mo fi mo sí mí ibi tọ́lọ́run lọ àti tànáyé mo sì ṣe déédéé nínú mọ́sálásí wa. ìmáàmù wa bàbá Adéyìn àbúrò bàbá Málásì nínú àkó Sàkáríyà Òtìmídayọ̀ tọ́jẹ́ ń wòye ká lé wa ní wá ní kọ̀sánì àná èmi ní kí n máa ṣe ìmáàmù lọ́wọ́. àkó mi ó sì túnjọ máa la inú wọn dùn ní àlá èmi sábà lóde mọ̀ máa ràn án lọ ní tẹ́ ẹ bá gẹ́gẹ́ bí kọ̀nà mo jẹ́ sí pé a lò ó àbúrò oko àkàkókò akọ̀pẹ́ alákàbí owó ọlọ́run gbọ́ ló ń fi ìgbà lójú a máa ń yan lẹ́nu gan nínú àdúrà mi lọ́lọ́run ti tànàkùn àti bọ́lọ̀ yorùbá ń jí bàbá ní kọ́bọ̀ kọ́mọ̀sálásí wa wọn bọ́lọ̀ yorùbá ń jí. ẹ ti di máàmù. ṣíṣe mo di máàmù ọ̀nà kọ́mọ̀sálásí fún wa kọ́mọ̀sálásí kọ́ni ìṣẹ́ ìṣẹ̀lẹ̀ lọ́dọ̀ kan bọ́lọ̀ yorùbá ń jí àbẹ́yẹ̀ mọ́ àmọ́ bẹ́ẹ̀ ni former commissioner. níjọ́ tọ́ kàmpéèrà tó fóònù mi pé kábí mọ́sálásí bó ṣe dé báyìí 50,000 kọ́ fi sí lápò àtàyàn náà tá a jọ pín tọ́lá dúró tá a dúró dé. tó fẹ́ dé. gbọ́dọ̀ òjá tó kírun mọ́sálásí kó tó hàn lọ òun náà nìkan ti lágbàjá mi. torí tó jẹ́ ká béèrè ni pé ní agboolé mi àbí nílùú mi àwòye máa ń wáyé nípa tí ó di máàmù tí máàmù kan bá gbéṣẹ́. ìyá òwe yìí ti wá lé ó ti lé ètò. lórí ètò lọ́wọ́ àlẹ́. kò nílé wá bí ilé mi ìlú tó bọ́ sínú ilé àwa mara. òkè náà agboolé márùn tó ń lò ó. tí wọ́n máa ń jà sí lọ́dọ̀ ara wọn ló kù. ọ̀kan lè kù. ó ti ní ètò àti létò ọlọ́jà kẹpẹ́ ń bẹ̀ ẹ sì ní kábàámọ̀ àbúrò agbára Ọlọ́run ẹ ṣé bàbá balógun nìyí balógun agboolé balógun ìlú nìyí yàtọ̀ fún pé kábíyèsí ó pè yín àbèlú ó pè yín kí ni àwọn nǹkan dàgbàsókè ìlú tó ti ti ọwọ́ tí ń gan wáyé bóyá lágboolé tá a ti yàn yín lọ sí àfìlú àbí nínú ìlú gan tàbí sì tẹ́ ẹ di alága balógun. ìdàgbàsókè tí ó wáyé àwa ìṣolówó àìṣolówó ṣùgbọ́n ní ilé ọwọ́ bàtà àtà ń ṣe iṣẹ́ ìta ń ṣe mo dúró tì wọ́n mọ̀ pé nípa kátẹ́ni lọ́rùn pé ntọ́ máa wá kájọpọ̀ yẹ ìlú sì fún wa àwa náà tí ń ṣiṣẹ́ bẹ̀rù àwa náà gbọ́dọ̀ tì í lọ́rùn kí wọ́n máa rí wa ká máa yọ minerals yọ coke yọta gbòǹjẹ fún wa. ìdàgbàsókè ilé tá a sì ń ṣe tí nǹkan bá ṣẹlẹ̀ nínú ilé a lè pè é ayé ẹ̀nà lábúlé kó àfọwọ́nṣẹ́
a sì nìkan níbi kan ò a fowó ránṣẹ́ ní ìsìn owó kàtàkì adára àfin ọmọdé òfin mi ò ti sára para mi tí ò yẹlẹ̀ tí ò yẹlẹ̀ ó kọ wa tí wọ́n ṣẹ̀ṣẹ̀ máa ń sinlé. ó kọ wa àti ó ti kọ wa ń bẹ́ẹ̀ ọmọ ọgbọ́dọ̀ èmi náà gbọ́dọ̀ kọ́ máa pè ní alága wa lọ́kọ́ sanwó. Ọlọ́run jẹ́ kẹ́ ẹ pẹ́ mẹ́ bàbá ẹ̀mí yóò gùn fún wa àdúpẹ́ fásìkò yín ká mọ́ báyìí lásìkò púpọ̀ torí pé a mọ̀ wípé àsìkò fẹ́ rí bákan ṣùgbọ́n àdúpẹ́ tẹ́ gbà wá láàyè tí ẹ jẹ́ ká jókòó pẹ̀lú yín kí ni akitiyan yín torí ẹ̀yin àgbàlagbà ẹ máa ń sọ nínú ọ̀rọ̀ yín gẹ́gẹ́ bí òwe pé ìlú ńlá kan ò sí ọmọ ńlá ní bẹ kí ni akitiyan yín àti ìgbìyànjú yín lórí àwọn ọmọ agboolé Alákejì tẹ́jẹ́ balógun lé lórí látàn wà lẹ́yìn odi láti máa wá sílé kan wá dá sígbàsókè agboolé àti tìlú torí pé kò ní kí wọ́n pé ọmọ agboolé kan ló gbọ́dọ̀ ṣe nǹkan ńlá sílùú kí ni ìgbìyànjú yín lórí àwọn ọmọ ìlú tán wà lájò. inú mi dùn pé ní ìgbìyànjú wa mo dúpẹ́ lọ́dọ̀ àbúrò mi Chief Atayese Wàsíù Káyọ̀dé Atayese irú tí ẹ béèrè ní máa ń jà fún tọba wálé ara lùsókè tí a ṣe ni wípé irú fortress tábúrò wa kan nígbà tó fún pé máa wálé tó wálé ọkọ̀ fortress ó ti kọ́ àwọn tó ti ṣe àwọn míì. ó dẹ̀ mú lúkòó ó mú kọ̀ lúkòó tó ń jáde sí. ọtún wà ń sọ fún gbogbo àwọn ọmọ wa náà tán bẹ lẹ́yìn ni pé ìlú tí kò bí ti bà kán o nígbà kan lẹ́ẹ̀ máa pé àjẹ́ ń pààyàn jẹ oṣó ń pààyàn jẹ àjẹ́ oṣó òkò yìí mílíkì àdúgbò náà mú wọn òmùdé yẹn o èyí ni ẹ máa wálé o ẹ máa wálé á sì wálé nígbà náà tiẹ̀ ti rí lébù sí inú wọn ń dùn. ẹ̀ ń pè wọ́n. à ń pè wọ́n tàbá wọn sọ. Ọlọ́run fìfẹ́ lù sí wọn lọ́kàn àwọn tó ti wálé tán ti wá sẹ̀kẹ́ dáadáa ọ̀hún ní kábàámà burú tí wọ́n tí ó mọ̀ ṣẹlẹ̀ sí wọn tí ó mọ̀ wú àwọn míì lórí tán fi mọ̀ wálé náà mọ̀ sí fún wọn. Ọlọ́run jẹ́ kẹ́ pẹ́ ń bẹ́ bàbá ẹ jẹ́ àmọ́ súnmọ́lé díẹ̀díẹ̀ torí àsìkò adúpẹ́ tí ẹ gbà wá lálejò lẹ́ẹ̀kan sí adúpẹ́ àmọ́ yìnyín gan bá ní kí kábíyèsí pé wọ́n kú ayẹ àjọ̀dún ọdún kẹta tí wọ́n gorí àléfà ẹ bá ní ṣàdúrà fún wọn ẹ sì bá ní kí gbogbo ọmọ ìlú Ìkòyí tán wà nílé tán wà lájò tán wò wá káàkiri ká tó máa lọlé. sọ́dọ̀ wà nínú ìkẹrẹ. sallallahu alaihi wasallam. mo fi àsìkò yìí kí kábíyèsí wa ọba Taofik Mọ́rẹ́nigbádé Ọlọ́run jẹ́ kẹ́mi wọn wò. Àmín. Ọjọ́ jẹ́ kí wọ́n pẹ́ lórí àpèrè bàbá wọn. Àmín. Àsìkò wọn ó ń tu Ìkòyí láà ó ń tu Oko láà ó ń tu Ìdálẹ̀ láà Ọlọ́run máa jẹ́ àná máa padà síbú. Àmín. Má jẹ́ ọjọ́ ṣubú o. Àmín. Ọlọ́run gbogbo ẹni tí ó wà máa ṣe dáadáa lásìkò wọn nínú ìlú Ìkòyí tí wọ́n máa dá sẹ́lẹ̀ tí ìlú Ìkòyí fi máa dá sí Ọlọ́run máa jọ máa wọnú ìlú Ìkòyí. Àmín. ẹni tí ọba ìlú Ìkòyí jẹ́ láàkó tẹ mẹ́jọ ọmọ náà ìlú Ìkòyí o. Àmín. Àmín. mẹ́jọ ọmọ náà ìlú Ìkòyí o. mo wá ṣe àdúrà fún ọba ìlú bàbá wa community leader tí wọ́n jẹ́ aṣáájú ìlú àánú ìlú ìmọ́lẹ̀ ni wọ́n agbára máa po wọn afa ńlá ni o. Ọlọ́run jẹ́ kẹ́mi wọ́n gbò. Àmín. Ó ti ẹ̀bà community leader náà pé ń tá a sì mú òsì ọba yàn wàláì Ọlọ́run ò sì fi bú wọn kò fi bú àwa náà tà pé pé ń tá a lórí Ọlọ́run sì kún arọ́ sì rí bẹ́ẹ̀ bàbá community leader mẹ́jọ máa padà sí burú. Àmín. mẹ́jọ máa padà sí burú. Àmín. jẹ́ kẹ́mi wọ́n gbò. Àmín. wọ́n á bẹ̀rẹ̀ lórí wọn lórí bàbá wa Chief Ọ̀dọ̀fin bàbá wa Sálú ìkárọ̀ gbogbo wọn bàbá láàfin mẹ́jọ mọ̀ nira o. Àmín. ọba lórí ìyálóde ìkárọ̀ gbogbo àwọn ìyá láàfin mẹ́jọ mọ̀ nira o. Àmín. ọba lórí alága baálẹ̀ ìkárọ̀ gbogbo baálẹ̀ mẹ́jọ mọ̀ nira o. Àmín. ọba lórí èmi tí mo jẹ́ alága balógun ìkárọ̀ gbogbo balógun ilé balógun àdúgbò ọlọ́mọdé àmọ̀ nira o. Àmín. àsìkò tá à ń ṣe balógun yìí Ọlọ́run jẹ́ káwọn mẹ́jọ àmọ̀ nira Àmín. ọlọ́run àmọ̀ gbogbo àwọn mẹ́jọ ọbàjẹ́ nínú ìlú Ìkòyí
irú ẹ̀yin Ọ̀tà Sánsán májì ọba jẹ́ ìlú lẹ́yìn náà ọmọ mi tó náà tó dálé rédíò lé Àwòyáyá ẹ̀yin májì ẹ̀yin tẹ́ bá ní gbé kó ìlárugẹ nù tẹ́ fi máa kọ gbogbo òru Ọlọ́run má bàa náà lé iṣẹ́ yín jẹ́ o má jẹ́ kan dààmú o wá jẹ́ kẹ́ ẹ dàgbàlagbà Ọlọ́run wá gbé ga nídìí iṣẹ́ yìí o Ọlọ́run gbé ga ẹni tí ọba jẹ́ mẹ́rin lọ́mọdé ọmọ náà ọdún yìí o ìlú Ìkòyí lápapọ̀ ọlọ́mọdé ọba jẹ́ ẹni tí kò ṣe ní kọ̀rọ̀ ó ń lé ní àlejò ní Haúsá ní Ìgbò ní Kútọ́nù ní Fúlàní ní tájàlè yòó ní ìlú Ìkòyí Ọlọ́run má dọ̀rọ̀ wọn rú jẹ́ kí wọ́n mú dáadáa débù wọn ọlá àníbà mọ́mọ́ ọlá bí náà á ti nù.